ẹ̀yin fans mi nílé lóko ní ìrìnàjò, orúkọ tèmi ni Don Richard. Mo ṣe fídíò yìí ní 8:20 láàárọ̀ yìí. Kò sí ohun tó ṣe mí o. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí mi o. Kò sí nǹkan tó ṣe mí o. Mi ò kú, mo wà láyé, mo wà láàyè. Ẹ lọ ka ìwé. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Don Richard tí àwọn èèyàn ti ń gbé òbítúárì rẹ̀ kiri láti òru àná, ó ti jáde wá sọ̀rọ̀ wípé òun ò kú o, alààyè ni, ààyè ni òun wà, wípé kí àwọn èèyàn ni wọ́n yìí máa gbé rúmọ̀ kiri nítorí tẹun. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n wàhálà ńlá kọ́ ni ó ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin tí a mọ̀ sí Don Richard bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Ìwé Dáfídì orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹta. Kẹ́gbọ́n tí Ọlọ́run sọ fẹ́ni tó bá ń ṣe dáadáa. Ọkàn mi kọrin ìyìn, ó kọrin ọpẹ́, mo jó sọ́tún sósì. Olúwa ẹ ṣeun. God bless you all. I love you all. Olórí burúkú èèyàn òní gbogbo yín o. Lẹ́yìn èèyàn tẹ́ ń fagídí wá followers, tẹ́ ń fagídí wá like yìí, olórí burúkú mọ́ ṣàǹfààní ni yín. Ọjọ́ kan dẹ̀ ṣì ń bọ̀ tẹ́ mọ́ kúkú òjijì bẹ́ ṣe wà yìí, tẹ́ mọ́ rí ọ̀ràn, tẹ́ mọ́ kú tìrantìran. Àkọ́bí bàbá yín wà ń bẹ̀, ẹ sọ pé ó kú. Àkọ́bí ìyá yín wà ń bẹ̀, ẹ ló kú. Ẹ̀yin fúnra yín gangan kí ló dé tẹ́ ìrókú rora yín? Ẹ bẹ̀ sí ń pariwo pé Don Richard ti kú lánàá. Ẹ̀yin lẹ́ mọ́ gbá kú bọ̀bọ́ ìkú o. Ikú bọ̀dá yìí tẹ́ fi ń fikú tẹ́ fi ń lọ lójoojúmọ́ ìyẹn yín lẹ́ máa gba kú ẹ̀kú, kò sọ́gbọ́n tẹ́ lè dá sí. Ṣé torí láìkì tẹ́ ń wá káàkiri yìí náà? Ẹ̀dẹ̀ wọ ọmọ ọlọ́mọ sùsù bẹ́yìn ẹ tún post ẹ̀ lánàá ẹ ló ti kú. Ikú yẹ̀ lórí Richard o, ó wá sórí ìwọ tó ń pariwo ikú fún yìí o. Ìwọ ló máa forí gbé ikú ẹ̀. Ọmọ ọlọ́mọ tó ìfẹ́ yaṣẹ́, ẹ jẹ́ kí n sùn mọ́jú bẹ́ẹ̀ ṣe jẹ́ kí n sùn mọ́jú lénìí. Ìwọ tó post ẹ̀ lánàá tó pé Don Richard ti kú yẹn ò ní lálàáfíà, ó tiẹ̀ ní nísinmi lọ́jọ́ ayé ẹ̀. Wàá kú tìrantìran ni bó ṣe ń fi kú bó ṣe ń fi lé Don Richard káyẹn bó ṣe máa fi kú lé ẹ káàkiri inú ọdún yìí nìyẹn. Ẹni tó fẹ́ wọ location tó kú bí ọ̀sẹ̀ kan tá à ń dira lẹ̀ ẹ̀dẹ̀ post ẹ̀ lánàá bẹ́yẹn ẹ̀dẹ̀ ló ti kú. Wàá gbakú Richard kú pẹ̀lú ògo Ọlọ́run, ó máa gbakú ẹ̀ kú ni. Tó bá fẹ́ ní láìkì wọ́n ti ẹ̀ para ẹ wò lọ́jọ́ kan kó jẹ́ kán kọrin, àfẹ́ kó lọ fún ẹ. Kó kú dànù, kó tiẹ̀ kó kú tìrantìran. Wọ́n wá fi kú lọ́mọ káàkiri, wàá gba kú ẹ̀kú. Ṣe rí gbogbo ẹ̀yin tó yẹ pé ikú nìkan lẹ máa ń láìkì láti tẹ láìkì sí yẹn, ẹ̀rí tẹ̀ ń wá ẹ̀yin wèrè ọ̀rẹ́ olórí burúkú gbogbo yín. Ẹ máa gba kú Richard kú, ẹ máa wo tó máa kẹ́yìn yín lẹ́nu ọjọ́ mẹ́ta lórí tẹ post lánàá yẹn, ẹ mọ kúkú yẹn láìpẹ́ yẹn, má wọrí.